ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájà balẹ̀ lọ́tùnlọ́tùn pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ebójú tẹ fi ń wọ̀ wá ojú náà kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè àdániwáyé orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹgbọ́ kókó tí ń bẹ nínú àwọn ìròyìn yìí ṣáájú ká tó máa bọ́ sínú agbami ìròyìn náà. N ò ní yé sọ òtítọ́ o àwọn àlàkalẹ̀ ètò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ń súnmọ́ ọ̀nà tí ìjọba máa ń gbà láti pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àtíkù Abubakar ló sọ bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Peter Obi náà tún ti sọ̀rọ̀ ó ti fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rọ̀ ìyànjú pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí kí ló ń tí Peter Obi sọ ayọ̀ mú wá fún yín láìpẹ́. Lórí ọ̀rọ̀ ikú ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí Taoreed Lágbájá, àwọn mọ̀lẹ́bí ti ṣe ìkéde ọjọ́ Ẹtì Friday gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò sìnkú olóògbé ọ̀hún. Àwọn agbébọn ṣekú pa ènìyàn méjì ní ìpínlẹ̀ Ògùn, àwọn méjì fi ara gbọgbẹ́ yamayama ní ìpínlẹ̀ náà. Ní ìpínlẹ̀ Adamawa báyìí, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ arákùnrin kan tó jí àgbàdo alágbàdo tó tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹni tó ní àgbàdo ọ̀hún. Ìròyìn ti Biafra Nation, Simon Ekpa ti ṣe àlàyé àlàkalẹ̀ ètò gẹ́gẹ́ bí ìmúrasílẹ̀ fún ọjọ́ kejì inú oṣù kejìlá ọdún tá a wà yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. N ò ní yé sọ òtítọ́ bẹ́ẹ̀ ni n ò ní yé polongo òdodo káàkiri àwọn àlàkalẹ̀ ètò ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló ti ń súnmọ́ ọ̀nà tí ìjọba máa ń gbà láti pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, Àtíkù Abubakar ló fi ìròyìn náà léde gẹ́gẹ́ bí àlàyé tẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó sì tún ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà eyín Alhaji Àtíkù Abubakar nínú àlàyé yìí tó ṣe gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún lórí ètò ìròyìn Frank Shaibu tó fi léde síta lánàá òde yìí. Nínú rẹ̀ ni Àtíkù Abubakar ló ti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ wípé pẹ̀lú bí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe ń ṣe ètò ìjọba wọn yìí ó ti ń súnmọ́ ọ̀nà tí ìjọba máa ń gbà láti ṣekú pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí àwọn àlàkalẹ̀ ètò èyí tó mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí Àtíkù Abubakar bó ṣe sọ, ó ní èsì fún iléeṣẹ́ ààrẹ tí wọn kò mójútó tó yẹ kí wọ́n mójútó tó sì já sí wípé kàkà tí wọ́n yóò fi gbájúmọ́ ìṣòro tó ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fínra níṣẹ́ ni wọ́n tún ráàyè tí wọ́n fi èsì ọ̀rọ̀ padà fún ẹgbẹ́ alátakò nínú ètí kò jẹ́ kí iṣẹ́ tán ṣe kó jẹ́ tó dùn wọ́n lára. Àtíkù Abubakar tó fi ìròyìn náà léde kò ṣàì mẹ́nubà oríṣiríṣi ìpèníjà èyí tí àlàkalẹ̀ ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti mú wá nínú àlàyé tó ṣe. Ó ní ọjọ́ kẹjọ inú oṣù keje tá a lò sẹ́yìn yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìlérí wípé wọn yóò mú àdínkù bá ọ̀wọ́n gógó oúnjẹ fún odidi 150 ọjọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ti ń ṣe 150 days. Nínú ètò ti sọdúnmọ́ wípé àwọn yóò ṣe àlàkalẹ̀ bí oúnjẹ yóò ṣe máa wọlé ní yanturu. Ó ní ṣé ká má parọ́ fúnra wa, níṣe ni ó ti di 100 ọjọ́ lẹ́yìn tí ó ti ṣe ìlérí báyìí 120 days. Nínú ètò ti já sí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò mú kankan ṣàlógún nínú ìlérí tó ti ṣe. Ó tún tẹ̀síwájú wípé ààrẹ ò ní ètò bẹ́ẹ̀ ni kò ní ìgbáradì rárá gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò mú tó fi tètè gbínwọ́ owó ìrànlọ́wọ́ epo léyìí tó yọ lọ́jọ́ tó gun orí àléfà. Oníràbaràbà ọ̀rọ̀ náà wọn ló mú kí ààrẹ tó yí padà tó tún fẹ́ máa sọ wípé kí a máa lo afẹ́fẹ́ gáàsì tí wọ́n pè ní CNG. Ó ní kò tún sí ètò tó péye fún èyí látàrí wípé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wà tí wọn kò ní ohun àlùmọ́ọ́nì tá a pọ̀ sí afẹ́fẹ́ gáàsì yìí nínú ètò sì tún ti ń dá wàhálà sílẹ̀. Ó ní ẹ̀tún jẹ́ àtẹ̀síwájú lórí ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí náà ni ó ní àwọn agbésùmọ̀mí ó ní wọ́n ti yapa báyìí tí wọ́n sì tún ti pọ̀ sí i nínú ètò wọn ti sọ wípé ìdásílẹ̀ títa àwọn kan ní ilẹ̀ ìpínlẹ̀ Sokoto àti Kebbi tí wọ́n pè ní
Lakurawa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dára wọn padà sílẹ̀ yìí Àtíkù ni lórí ìṣèjọba yìí náà ni ó tún sọ di mímọ̀ wípé ibi tí orílẹ̀-èdè Nàìjíríà ti mú iná wa National Grid ó ní ó ti ń dẹnu kodò báyìí láìka ìmọye ìgbà nínú oṣù táwọn yìí ni tí kò sì jọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójúmọ́. Ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ t'Àtíkù fi ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ti sọdún mọ́ pé gbogbo àlàkalẹ̀ rẹ̀ níṣẹ́ ló fẹ́ mú ìparun báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lórí ọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni mo sì wà báyìí gẹ́gẹ́ bí ọmọ tó ń sọ nígboro níṣe ni Peter Obi náà ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìyànjú fáwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ tí Bọ́lá Ahmed Tinubu sọ. Gẹ́gẹ́ bí a ti mú ìròyìn náà wá ṣáájú pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ langba wípé kí wọ́n dúró sórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì máa gbìyànjú láti lọ sí òkè òkun gẹ́gẹ́ bí pé àwọn wá ìrọ̀rùn lọ sí ibẹ̀ nínú èyí tí ó mú kí Peter Obi ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 tó náà ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra rí tẹ́lẹ̀ níṣe ni ó ti wá gba àwọn ọ̀dọ́ langba pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ níyànjú wípé bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ láti jápa lọ síbi tí ìrọ̀rùn àti ìdẹ̀kùn yóò ti dé bá yín òun gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ lọ o ṣùgbọ́n tí Nàìjíríà bá ti dà ẹ padà wá sílé torí ó mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ò dà tó bá bọ́ sọ́wọ́ àwọn ìjọba gidi bí irú àwọn yìí. Peter Obi ló sọ èyí di mímọ̀ lásìkò tó ń ṣe ìkúnlọ́wọ́ fún àwọn ilé ẹ̀kọ́ gíga méjì kan tó wà ní ìpínlẹ̀ Anambra nínú ètò àtìrí ilé ẹ̀kọ́ gíga Peter University èyí tó wà ní Anchina One àti ilé ẹ̀kọ́ gíga tó nímọ̀ ìṣègùn òyìnbó ní Adazi Onukwu. Ibẹ̀ ni Peter Obi ti ṣe ní àlàyé wípé mo mọ rírì ẹ̀yin akẹ́kọ̀ọ́ pàápàá jùlọ lórí ètò ẹ̀kọ́ tí ẹ yàn láàyò yìí inú ètò ti ṣèlérí fún un wípé òun yóò máa fi owó ìrànlọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ ní ọdọọdún nínú ètò ìjásí wípé èyí tó ń ṣe lénìí tí ń ṣe àná ọjọ́ ajé Monday ni ó ń ṣe àfihàn ìlérí tó ń ṣe fún wọn. Ó ní òun gbà yín níyànjú ẹni tó bá lórí ọ̀fẹ́ àbí àǹfààní láti lè jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ síbi tí ayé rẹ̀ yóò ti rọrùn kí wọ́n máa lọ síbẹ̀. Ó ní ṣùgbọ́n tí orílẹ̀-èdè Nàìjíríà bá ti tùbà tó tùsẹ̀ lẹ́yìn tó bọ́ sọ́wọ́ ìjọba gidi ẹ padà wálé torí ó mọ̀ dájúdájú pé Nàìjíríà yìí yóò sì dáa tó bá bọ́ sọ́wọ́ ìjọba tó ní àánú mẹ̀kúnnù. Lórí ọ̀rọ̀ ikú ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ yìí Taoheed Lagbaja àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkéde ọjọ́ Ẹtì tí ń ṣe Friday tí ó ń bọ̀ yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsìnkú olóògbé ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé ọ̀hún lọ́kùnrin Moshood Lagbaja tó ṣe nílùú Òṣogbo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá òde yìí lásìkò tí àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè wọ́n ní St. Charles Grammar School Òṣogbo Old Boys Association nílé tí wọ́n ti ṣe àbẹ̀wò sí ẹ̀gbọ́n rẹ̀ náà Moshood Lagbaja. Ibẹ̀ ni ó ti ṣe di mímọ̀ wípé iléeṣẹ́ ológun ilẹ̀ yìí kò yọ̀ǹda òkú àbúrò àwọn fún àwọn oníṣùgbọ́n àlàkalẹ̀ ètò tó wà ń bẹ̀ ni wípé tó bá máa di ọjọ́ Ẹtì tí ń ṣe Friday táwọn wò lọ́ọ̀kan yìí níṣe ni wọn yóò sin òkú olóògbé náà ní Àbújá tí ń ṣe olúlu orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ tí wọ́n ṣe àbẹ̀wò sí ẹ̀gbọ́n olóògbé yìí tí orúkọ ààrẹ wọn jẹ́ Tade Adékúnlé kò ṣàìjúwe Taoheed Lagbaja ọ̀gágun àwọn sójà nílẹ̀ yìí wípé ó lo ọ́fíìsì rẹ̀ yún ààyè rẹ̀ nígbà tó wà ní orílẹ̀ alàyè gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ètò tí mú ìdàgbàsókè èyí tó lóòrìn bá àwùjọ ọmọnìyàn. Ó wá sọ di mímọ̀ wípé àwọn báwọn mọ̀lẹ́bí wọn kẹ́dùn ọjọ́ yóò sì jìnnà síra Elédùmarè yóò sì dúró ti gbogbo mọ̀lẹ́bí èyí tí Taoheed Lagbaja tó fi sílẹ̀ ọ̀hún. Àwọn agbébọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn méjì ní ìpínlẹ̀ Ògùn nínú èyí tí àwọn méjì mìíràn ti fi ara gbọgbẹ́ yamayama. Gẹ́gẹ́ bí àlàyé tí Ọmọlọ́lá Odùtọ́lá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó ṣe ó sọ mímọ̀ wípé ní Abẹ́òkúta ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 11 inú oṣù táwọ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ ní nǹkan bí dédé agogo 12:00 òru mọ́júmọ́ ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ nínú ètò tí sọdí mọ̀ wípé àwọn agbébọn kan ó ní wọ́n wá láti inú ọkọ̀ Hilux tó jẹ́ dúdú èyí tí kò ní nọ́mbà ìdánimọ̀ tí wọ́n sì
tó jẹ́ mẹ́ta tí wọ́n sì gbé ìbọn tí wọ́n fi dá àwọn tí wọ́n wà nínú ọkọ̀ bẹ́ǹsì nínú èyí tí wọ́n ti rí àwọn tí orúkọ wọn jẹ́ Ọlá Ṣọbánkẹ́ àti Olúwatìmílẹ́yìn pẹ̀lú àwọn míì tí wọn kò fi orúkọ wọn léde. Wọ́n sọ ní mọ̀ wípé ní wàrà ṣèṣà ó ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ gbọ́ àwọn ènìyàn yìí tí àwọn méjì sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra, àmọ́ tí àwọn méjì míì tí wọ́n fi ara gbọgbẹ́ yamayama. Ìròyìn náà tó dé iléeṣẹ́ ọlọ́pàá yìí tó wà ní Ìbàrà ní ìpínlẹ̀ Ògùn náà ó ní wọ́n tètè pa kìtì mọ́lẹ̀ tí wọ́n ti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ètò wọn ti sọ di mímọ̀ wípé wọ́n gbìyànjú láti jẹ́ kí àlàáfíà kó jọba ní agbègbè náà ṣáájú kí wọ́n tó gbé àwọn ènìyàn náà lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ èyí tó wà ní Ìdí Àbà ní Abẹ́òkúta tí ń ṣe ìpínlẹ̀ Ògùn. Àmọ́sá Ọmọlọ́lá Odùtọ́lá ni àwọn ti bẹ̀rẹ̀ wádìí àwọn lórí ìṣẹ̀lẹ̀ náà táwọn yóò sì fi ojú àwọn tó bá wu ìwà burúkú ọ̀hún winá òfin tọwọ́ páńpẹ́ tó bá ti tẹ̀ wọ́n. Ní ìpínlẹ̀ Àdámáwá ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ arákùnrin kan èyí tó jí àgbàdo alágbàdo tó tún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ẹni tó ní àgbàdo ọ̀hún. Arákùnrin tó jẹ́ ọmọ 20 ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar Abdul ó ń gbé ní agbègbè Gengu ní ìjọba ìbílẹ̀ Mayobewa ní ìpínlẹ̀ Àdámáwá. Ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sọ nímọ̀ pé ó ṣẹlẹ̀ ní ọjọ́ 7 inú oṣù kọkànlá ọdún tí a wọ̀ yìí nínú èyí tí wọ́n ti sọ nímọ̀ pé Abubakar ló ṣekú pa arábìnrin kan tó jẹ́ ní 30 ọdún èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Azumi Abubakar gẹ́gẹ́ bí àlàyé tí Suleiman Nguroje alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Àdámáwá tó ṣe ó sọ nímọ̀ wípé ọ̀daràn Abubakar ó ní ó fi àlàyé lélẹ̀ tó ní nítorí ebi ọ̀pàgbà tó fi ń fọwọ́ mẹ́kẹ́ tó ń tó pa òun tó ń fi máa ń jí nǹkan àwọn ènìyàn nínú ètò ti sọ dímọ̀ wípé jíjí tó ń lọ jí àgbàdo Azumi níbi tí ó kó jọ sí ní ilé rẹ̀ ní ṣe ni Azumi kà ọ́ mọ́ ibi tí òun ti ń jí àgbàdo ọ̀hún nínú ètò ti pé orúkọ òun léyìí tó ń ṣe àfihàn pé dájúdájú Azumi Abubakar ó dá òun mọ̀ dáadáa èyí ló sì fà á tó ń fi ọ̀bẹ tó ń fi dúnbù Azumi Abubakar tó gún ní ìgúnkùgùn títí tí ẹ̀mí ṣe bẹ́ẹ̀ tó fi bọ́ ní ara rẹ̀. Wàyí o Sulaimana Nguroje ó ti sọ dímọ̀ pé ó ti wà ní akóló àwọn báyìí nínú ètò sì ti ń ka àkàrò lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti sọ dímọ̀ pé láìpẹ́ yìí àwọn yóò fojú rẹ̀ winá òfin ní kété tí ìwádìí àwọn tó bá ti fojú hàn. Ní ti Biafra Nation ẹni tí ó ń pera rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra Simon Ekpa ó ló ti sọ̀rọ̀ jáde síta báyìí tó sì ti fi ìròyìn náà léde lórí àlàkalẹ̀ ètò èyí tí wọ́n fẹ́ ṣe fún ọjọ́ 2 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí. Simon Ekpa tó sọ̀rọ̀ yìí di mímọ̀ lójú òpó ayélujára alátagbà ìyàn X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ níbi tó ti ń ṣe ní àlàyé wípé kò sí ìpadà sẹ́yìn bẹ́ẹ̀ ni àwọn ti gbáradì torí pé ogbó ètò òun ló ti tò nínú ètò ti sọ di mọ̀ wípé káàdì ìdánimọ̀ àwọn ọmọ ilẹ̀ Biafra àwọn ti pèsè rẹ̀ ìwé òfin táwọn yóò máa lò ó ti wà ní sẹpẹ́ àti àwọn nǹkan míì tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó yẹ kí ó ní òun ó sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé kò ní sí nǹkan kan tí yóò dá wọn dúró tó bá ti ń di ọjọ́ 2 inú oṣù kejìlá ọdún tá a wà yìí. Àlàyé tó ṣe ni wípé láti ọjọ́ 29 inú oṣù yìí títí di ọjọ́ 2 inú oṣù kejìlá ọdún tí a wà yìí náà ó ní ètò náà òní yóò fi ẹnu bodò tí àwọn yóò sì gba òmìnira ilẹ̀ Biafra. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún ní ìròyìn míì ẹ má gbàgbé láti bá wa subscribe kẹ́ bá wa share rẹ̀ káàkiri títí dìgbà náà mú kọ́ mi kò ní yí padà Àyànfẹ́ Elédùmarè yìí náà ni ó dàbọ̀.